ohun tí àwọn ọmọ Lizzy. ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí eléyìí fẹ́ sọ Ọlọ́run jẹ́ kó bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. máa jogún bá. ló máa bá èpè nílẹ̀. àwọn ọmọ Lizzy Anjorin máa jogún bá Florida Estate. àwọn ọmọ Lizzy Anjorin máa jogún bá California Paradise City. àwọn ọmọ Lizzy Anjorin máa jogún bá oríṣiríṣi investmenti. ẹ̀yin tèmi ó yá ẹ jẹ́ ká tún gànù sí ẹ farabalẹ̀ yín èèyàn wa kẹ́ tún gbọ́ bó ṣe ń lọ o èyí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó kọjá agbára ó kọjá bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mẹ́wàá ń ṣẹlẹ̀ bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀ nítorí lónìí yìí mà ní Lizzy Anjorin tún ti jáde tó sọ wípé kí àwọn èèyàn kan fi òun àti Ìyábọ̀ Òjó sílẹ̀ wípé àwọn èpè tí òun ṣẹ́ lórí social media yìí fún Ìyábọ̀ Òjó ọmọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ ni wípé kò sí nǹkan tí èpè yìí fẹ́ ṣe fún òun tàbí ìdílé òun tàbí ìkọ̀kan nínú àwọn ọmọ òun èèyàn ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ bí Lizzy Anjorin ṣe sọ̀rọ̀ nípa nǹkan tí àwọn ọmọ òun tí wọ́n máa dé bá ní ọjọ́ ọ̀la àti nǹkan tí àwọn ọmọ Ìyábọ̀ Òjó máa dé bá èèyàn wa ẹ máa bá wa ká lọ. àwọn ọmọ Ìyábọ̀ Òjó ló máa jogún bá èpè ègún tí kò sẹ́ni tó lè wẹ́ kúrò. àwọn ọmọ Ìyábọ̀ Òjó ló máa ráre kú nínú ayé. I just have to play your video. mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń ṣe show yẹn Ọlọ́run ti kọ̀ dí àìmọ́ṣe sí yín èmi mọ̀ ẹ̀yin ò mọ̀ ó ti yé. Ìyábọ̀ Òjó tó ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ ló máa jogún ikú òjijì lórí ara ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá nípa Lizzy Anjorin àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá nítorí destruction àti donations àti monetizations àti ransom Ìyábọ̀ Òjó aláre jáde láyé tọmọtọmọ ẹ̀ àdàbíjà òye pé am I communicating? So ẹ má nù wá fi mọ̀ jẹ. wọ́n bá ègún Kùránì lẹ̀ wọ́n bá ègún Bíbélì. àwọn ọmọ Ìyábọ̀ Òjó á bá ègún Kùránì wọ́n á bá ègún Bíbélì wọ́n á bá ègún ilẹ̀ ọ̀gẹ́rẹ́ wọ́n á bá afẹ́fẹ́. àwọn ọmọ Ìyábọ̀ Òjó wọ́n á bá ègún omi nílé ayé yìí tọmọtọmọ ọmọ ẹ̀ wọ́n á wá bá ègún sàárè wọ́n á wá bá ègún ikú rèwerèwe irú ìtòpa Mohbad làwọn ọmọ Ìyábọ̀ Òjó máa bá àtàwọn ọmọ ẹ̀. ègún ikú rèwerèwe irú ìtòpa Mohbad táwọn Ìyábọ̀ Òjó wá lọ change narrative nínú WhatsApp group irú ègún ikú rèwerèwe bẹ́ẹ̀ ó lọ máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ tó tara Ìyábọ̀ Òjó jáde àtàwọn ọmọ ẹ̀. ó mọ̀ pé ogun ní ṣinimú èpè kì í ṣìyànjà. kò wá ń ṣe Ìyábọ̀ Òjó nìkan nírú ègún ikú tó pa Mohbad kò ń ṣe Ìyábọ̀ Òjó nìkan àtọmọ ẹ̀ o gbogbo ìṣẹ̀dá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó bá ń gbèjà Ìyábọ̀ Òjó irú ègún burúkú tó mú ẹ̀mí Mohbad lọ ní rèwerèwe ẹ̀ á lọ mú wọn tọmọtọmọ wọn ní rèwerèwe wọn àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá ló kù pàápàá jùlọ ìṣẹ̀dá bàbá Mohbad ọlá wípé ọkùnrin ni bàbá Mohbad wọ́n ní nígbà tọkùnrin ń bọ̀ wálé ayé wọ́n ní kí ló ń lọ ṣe ó lóun ń lo ayé òun ò ní lóṣù wọ́n ní kí ni kò ní kí ló kò ṣe ó lóun ò ní lóṣù bímọ òun ọlá bẹ́ẹ̀ ikú rèwerèwe irú ìtòpa Mohbad tí Ìyábọ̀ Òjó tó wá fi bẹ̀rẹ̀ donation irú ikú òjijì bẹ́ẹ̀ kó lọ bá Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ̀ àti gbogbo ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ń gbèjà àti ìṣẹ̀dá tó ń gbèjà Ìyábọ̀ Òjó àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá lórí èmi Lizzy Anjorin àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá lórí Naira Marley àdàbí tó jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá lórí bàbá Mohbad àti lórí ikú Mohbad sórí pé àdàbí lèmi ń pè mí ò kí ń pè èmi ò ń ṣépè èmi ò ń ṣépè ṣé o mọ̀ pé ilẹ̀ wa manipulate ẹ̀ Lizzy Anjorin tí ò bá yín pààyàn tí ò bá yín fòkú gba donation Lizzy Anjorin tí ò bá yín rányàn lọ ẹ̀wọ̀n lẹ wá ń sọ pé kí làwọn ọmọ ẹ̀ fẹ́ dé bá àwọn ọmọ tèmi dé bá iṣẹ́ wọ́n dé bá góòlù wọ́n dé bá aṣọ
wọ́n dé bá estate many investments àwọn ọmọ Ìyábọ̀ Òjó wọ́n dé bá ikú òjijì ikú rèwerèwe àti gbogbo ìṣẹ̀dá tó bá ń gbèjà Ìyábọ̀ Òjó àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà àdàbí tó bá jẹ́ pé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá against èmi Lizzy àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó pamọ́ mi lórí cyberspace yìí ikú rèwerèwe ni àwọn ọmọ Ìyábọ̀ Òjó máa jogún bá pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Daddy Freeze ẹ bọ́ síbi tí yín a fẹ́ lọ sínú iṣẹ́. ilé gẹ́gẹ́ tí mo sọ ni nítorí pé kí ni ìyá wọn ṣìṣe ni. ó ṣìṣe torí kò fún yín lówó torí kò gbára lẹ̀ kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá ti Jẹ̀ṣà jẹ́ kẹ́ ẹ rí bí bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá ti Naira Marley jẹ́ àbí kẹ́ ẹ fi kú rèwerèwe tó máa pa gbogbo àwọn ọmọ yín àti Ìyábọ̀ Òjó àtàwọn tó ń tẹ̀lé àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ bẹ́ẹ̀ ṣe fi kú rèwerèwe yanjú Mohbad torí Lizzy Anjorin ò gbéra ẹ lẹ̀ ní olórí burúkú olùsí. ìyá wọn ṣìṣe ó ṣìṣe ó kọ́ Paradise ó ṣìṣe ó kọ́ Ọlájí Race Cottage ó ṣìṣe ó dá ní shopping mall àmọ́ lórí burúkú tí yín tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó gbèjà tẹ́ ẹ máa mọ sàárì ọmọ yín Ìyábọ̀ Òjó òṣìṣe láti sáré lọ sí WhatsApp group fi lọ máa gba donation lórí òkú ọmọ ọlọ́mọ. Ìyábọ̀ Òjó òṣìṣe Ìyábọ̀ Òjó ò lọ wáṣẹ́ ṣe Ìyábọ̀ Òjó òṣìṣe ni ò lọ àwọn ọmọ ẹ̀ lọ́rùn pa kó máa fi wọ́n gba donation. Ìyábọ̀ Òjó òṣìṣe ló ní Naira Marley bọ́mọ òun sùn forceful entrance allegedly. Ìyábọ̀ Òjó òṣìṣe ló dúró síwájú police station ló ń fọwọ́ lálẹ̀ bóun máa ta lé mi rẹ́ǹtì ránjẹ́ ìṣàlẹ́wọ̀n. àbí àmọ́ Lizzy Anjorin tó ń ṣiṣẹ́ tí ò ta sí yín nítorí kò gbára lẹ̀ kẹ́ ẹ rí bí fi kú tó yá pa àwọn orú ikú tó máa pa àwọn ọmọ yín ẹ̀yin blackmailers. àbí olórí burúkú yín 7 days tẹ́ fún Lizzy ta ló kú nínú èmi àti Ìyábọ̀ Òjó tẹ́ ń tẹ̀lé ẹ̀yin olórí burúkú olòṣì ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ìyá òfò ẹ̀yin ọ̀lẹ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ kórí burúkú kò lórí cyberspace wa. mo tí àwọn ọmọ Lizzy ẹ máa gbọ́. máa jogún bá ẹ wò náà ẹni àwọn ọmọ Lizzy máa jogún bá estate sórí gbogbo ohun tí mo wà yìí ń táwọn ọmọ Lizzy máa jogún bá nìyẹn. Ìyábọ̀ Òjó làwọn ọmọ ẹ máa jogún bá ikú rèwerèwe irú ìtò pa Mohbad ó mọ̀ pé gbogbo nǹkan tá a ṣe láyé ìgbé ó mọ̀ pé àjọ ni Ìyábọ̀ Òjó ti dájọ́ síbi ikú rèwerèwe so àwọn ọmọ ẹ máa jogún bá ikú rèwerèwe àtàwọn ọmọ ẹ wọ́n á jogún bá ikú rèwerèwe àwọn ọmọ Lizzy Anjorin wọ́n máa jogún bá estate torí Lizzy ń talẹ̀ ni kò dẹ̀ lùyàn jìbìtì rí Lizzy ń bá àwọn èèyàn kọ́lé Lizzy ń ta góòdì ó ń taṣọ over 40 years of Lizzy Anjorin in business Lizzy ò lu jìbìtì rí kò dé police station rí lórí fraud so nǹkan rere táwọn ọmọ Lizzy náà máa jogún bá nìyẹn. Ìyá tèmi sìn tí mo jogún bá lọ́wọ́ ìyá mi ni pé ó mọ̀ ṣe ìyá mi ń kiri àmàlà ìyá mi ń kiri ẹ̀bà ìyá mi a lọ ṣe free training fún kùnú a ṣe free training fún tàbíókà a ṣe free training fún pito mo dẹ̀ ṣe free training láti ní ìmọ̀ kún ìmọ̀dọ́lá so ohun tí ìyá tèmi náà jogún bá ni mò ń ṣe. Ìyá Ìyábọ̀ wèrè 30 years lọ́gbà psychiatric níyà Ìyábọ̀ wàá rí pé ìwà wèrè ló kún ọwọ́ Ìyábọ̀ Òjó náà kọ́mọ ọlọ́mọ kú kéèyàn lọ open WhatsApp group ṣé o rí pé ìwà olórí burúkú gbáà ni ìwà wèrè ìwà abatẹnijẹ́ gidi ni ẹ̀dẹ̀ ń push narrative ẹ̀dẹ̀ mú bàbá Mohbad ẹ̀dẹ̀ throw ẹ̀ under the truck mo dẹ̀ sọ fún yín tó gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ máa fi rú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad tẹ́ ẹ máa fi gbà á lórí àwọn ọmọ yín ṣé mi ò wọ́n ọ̀nù yín Pages lover àti Ìyábọ̀ Òjó wọ́n mọ̀ọ́mọ̀ lo bàbá Mohbad fi ṣe material donation ni ṣé mi ò wọ́n ọ̀nù yín ẹlẹ́ẹ̀gbọ́ ẹlẹ́fẹ́sìn kú ọmọ ẹ lọ fèsì ẹ̀ ẹlẹ́ẹ̀yà olórí burúkú lẹ́dà ni ẹ lọ fèsì ẹ̀ abẹ́rò pé bàbá Mohbad ó kàn máa jẹ̀yà yẹn kú kò lè jẹ́ kú bàbá Mohbad ò lè jẹ́ kú bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mi mo kọ́kọ́ pe ẹ̀yin abiyamọ kan tó ti gégùn fún yín lórí yín àti lórí ọmọ yín tí mò ń pè yín pé ẹ̀ bàbá Mohbad wọ́n pè pọ́mọ ẹ̀ kú ni ẹni rá ó lè ní ó wọṣọ ọmọ ẹ̀
ẹni ẹ ń fọmọ ẹ tọrọ bára ẹni ẹ kí ló dé tí ó ṣe lè sìnkú ọmọ ẹ ńgbà tí Very Dark Man àti Lizzy Anjorin tán wá mú wa lọ síbi òtítọ́ ìgbà ẹlẹ́fẹ́ wá lọ sìnkú Mohbad àbí èmi sọ fún yín ẹ̀yin abiyamọ tẹ́ ẹ mọ social media lò tẹ́ ti gbègún ẹ mọ̀ wípé Very Dark Man àṣírí tó tú sí lọ́wọ́ ẹ mọ̀ mí ní àṣírí tó tú sí Very Dark Man lọ́wọ́ ni ẹ bá mi change aṣọ ẹ̀yin ọmọ Ọlọ́run irú Lizzy Anjorin ṣó ṣẹ̀yìn ó ṣẹ̀yìn Lizzy ó ṣẹ̀yìn àbí kò ṣẹ̀yìn particularly àbí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tí yẹ ẹ̀yà wèrè kú lẹ́lọ tẹ̀lé kò sí problem ṣé bí wọn náà bímọ wá jẹun ọmọ ká máa wò ṣé mi ì sọ fún yín gbà pé Gistlover àti Ìyábọ̀ Òjó pé wọ́n fi bàbá Mohbad búra wọ́n fi rúbọ ni mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ no guys be sincere did I say so or not I said they sacrificed baba Mohbad that Gistlover and Ìyábọ̀ Òjó intentionally scatter the family for donations I said it or not ibi wọn náà bá wọn ṣe ṣe olóbù baba Mohbad lọ fèsì ẹ bàbá mi dáadáa kí lorúkọ ẹ kí lorúkọ ẹ ẹ jẹ́ ká tún gbọ́ ilé ẹ jẹ́ ti ẹ̀ gbélé Bridget oúnjẹ àfikán jẹ́ ń gbádùn ẹ̀ díẹ̀ ká tó máa lọ jẹ́ ń gbádùn ẹ̀ díẹ̀. You are the, I've never seen this. In fact, you are the highest that I've seen. Bridget fọkànbalẹ̀ ó máa kàn ẹ́ mo kàn fẹ́ play video ẹ̀ torí tí n bá máa jáde tán fún ẹ ọgbọ́n ilẹ̀ máa ń sunkún. Both in Africa and abroad. In Africa and abroad. Mi ti jẹ́ n play iṣu ẹ̀ka. Àmọ́ Ìyábọ̀ Òjó lè fòkú Mohbad gba donation. Ṣé o ti ríru ti Ìyábọ̀ Òjó rí kó máa bá tèèyàn jẹ́ ìgbà donation kò sí wàhálà ẹ ṣàjẹ́ agbélé tán. So they should. By now, you'll be 40, right? By now, with the 40. I'll be 30. I'll be 30 years old. I'm not 40 yet. I'll be 30 years old. Not to put under control. It is not your fault. And for the society, Kanya Wani, the two was civilized. To rubbish things in social media. If the police force it. Ẹ má gbàgbé o Froster lọ́kọ ẹ̀ o 419 lọ́kọ ẹ̀ o. tó ẹ̀yin èèyàn wa ẹ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ ní fídíò yìí ẹ ti gbọ́ àwọn ìpè ńláńlá àwọn ìpè ràbàtàràbàtà èyí tí ó kù tán lè lórí ọ̀rọ̀ pé ẹni tó bá dá sí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó sọ ẹ gbọ́ nǹkan tó sọ pé àwọn ọmọ òun máa jogún bá ní ọjọ́ ọ̀la ẹ gbọ́ nǹkan tó sọ pé àwọn ọmọ Ìyábọ̀ Òjó náà tí wọ́n máa jogún bá ó ní pé kí ẹ fi àwọn méjèèjì sílẹ̀ o wípé kí ẹ fi òun sílẹ̀ bí òun ṣe ń ṣẹ́ ìpè wípé èpè tí òun ṣẹ́ kò sí nǹkan kan tí ó fẹ́ ṣe fún àwọn ọmọ òun ẹ̀yin èèyàn wa ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí ohun tí ẹ bá lérò lórí ọ̀rọ̀ àwọn méjèèjì wọ̀nyí àbí ibi tí ẹ bá rò yìí pé ọ̀rọ̀ yìí yóò já sí ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká pàdé ní comment section kí a lè sọ̀rọ̀ nípa rẹ̀. tí Gistlover ń lò ní o ọjọ́ tí Gistlover sọ pé ọjọ́ tí Gistlover blog ẹ̀ tí Gistlover tú àṣírí ọkọ ẹ̀ bọ̀bọ́ tó parọ́ fún kó o bímọ fún tó ń pè lọ́kọ ẹ̀ bọ̀bọ́ tó parọ́ fún tó ń pè lọ́kọ ẹ̀ kí bọ̀bọ́ yẹn tó fẹ́ ṣó rẹ́wọ̀n he ṣebí lẹ́yìn tí bọ̀bọ́ yẹn fẹ́ tán ló rẹ́wọ̀n gbé here àbí lẹ́yìn tó fẹ́ tán Ìyábọ̀ Òjó àti Gistlover àti rúwọ́ ká fi yín lẹ̀ kẹ́ bà Nàìjíríà jẹ́. I even said they should forget justice ẹ máa mú bọ̀ ẹ máa kí n fi kéèsì ọmọ yìí ẹ̀yin tẹ́ ní ká analyse ẹ fi ṣe ẹ fi kéèsì ẹ lẹ̀ mi ì tí ì fẹ́ ṣe kéèsì ẹ mọ̀ pé mi ń dá kéèsì pọ̀